ọmọ Yorùbá mo ní fídíò díẹ̀ kan ní mo fẹ́ play fún wa ẹ wá gbọ́ àrà táwọn Fúlàní yìí dá nílùú ẹ̀ wọ́n sọ arábìnrin wọ́n sọ ẹni tí ò ní fíléèjì mọ́ àwọn ọmọ Yorùbá ọmọ káàrọ̀ òjíire ìwà burúkú táwọn Fúlàní ń wú yìí ó ti pọ̀ jù ìwà burúkú tí wọ́n wù ó ti pọ̀ jù wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn di ẹni tí ò ní fíléèjì mọ́ tí ò ní abúlé mọ́ torí ìwà burúkú wọn yìí tẹ́bà gbàgbé olórí ọ̀dọ́ Afẹ́nifẹ́re tí wọ́n fi kalẹ̀ tẹ́bà gbàgbé ó sọ̀rọ̀ nípa wọn ó sọ káàpù tí wọ́n wà nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀ ló mẹ́sàn ló dákọ ọmọ Yorùbá Fúlàní ti rí wa ká o ogun ti wọlé o Fúlàní ti rí wa ká o ẹ má jẹ́ ká dó tẹ́tẹ́rẹ́ o ẹ má jẹ́ ká tó tẹ́tẹ́rẹ́ ẹ jẹ́ káwọn náà ká sún ṣòkòtò wa kó lé àsìkò àti ṣòkòtò wa tó lé la wáyé o ọmọ Yorùbá àwa ń pariwo gbogbo àwọn tí ń pè ara ní jagunjagun yẹn jagunjagun ìwé jagunjagun o àwa gangan fún wa lá defend ara wa torí tí a bá defend ara wa àwọn Fúlàní tó bá ká ọmọ bíi anywhere tó bá ká ọmọ ikú gbẹ̀mí ẹ̀ nìyẹn o ikú gbẹ̀mí ẹ̀ nìyẹn o lọ́wọ́ tá a wà yìí self defence kò yẹ ká bẹ̀rù nípa self defence ara wa nígbà táwọn Fúlàní yìí tó yẹ pé wọ́n ń fòbọn káàkiri wọn ò ní láńsẹ̀sì fún wọ́n fi ń dẹ̀mí ẹ̀ légbodò ẹ̀yin tí wọ́n jẹ́ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yin tí wọ́n ń dẹ̀mí légbodò ẹ̀yin ẹ̀mí nǹkan dání ẹ̀yin ọ̀bẹ ẹ̀yin nǹkan ẹ̀yin sígbẹ́rẹ́ ẹ̀yin ayẹta ẹ̀ní lọ́wọ́ wọ́n wà rí wọ́n wà pa ẹ́ just like that àbí tó yẹ kó rí bẹ́ẹ̀ kò máa yẹ kó rí bẹ́ẹ̀ fídíò tó fẹ́ play fún wa yìí fídíò arábìnrin kan ni máa play fún wa gbogbo àfẹ́tà wa gbọ́ mo fẹ́ kí a farabalẹ̀ ká fìdílé nǹkan ká gbọ́ ọ̀rọ̀ tí wúmà yìí sọ ọ̀rọ̀ tó ń dùn lọ́kàn lọ́sùn jáde o ohun tó lè ṣẹlẹ̀ sí òun lọ́sùn jáde nípasẹ̀ àwọn Fúlàní darandaran yìí tí wọ́n ń dẹ̀mí lókodò yìí ẹ wá gbọ́ ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ yẹn tẹ́ bá gbọ́ ẹ fẹ́ lè máa sọ ẹkún ẹ fẹ́ lè máa sọ ẹkún lomi lójú sọ ẹkún rí bẹ́ẹ̀ ọmọ Yorùbá tó yẹ kó rí bẹ́ẹ̀ tó wá dá ká mọ àwọn Fúlàní ìran kan pa wá tán lórílẹ̀ wa tó dá ká wò wọ́n níran ká fọwọ́ lẹ́ ká mọ wọ́n níran kó wá pa gbogbo wa tán lẹ̀ Yorùbá tó yà ń sọ fún yín nìsín ẹ̀dọ́gbẹ́ ẹ̀gbọ́ àwa ń sọ fún àwọn Fúlàní wọ́n ní mission wọ́n ní ìpinnu láwọn ọmọ Yorùbá lórí ebi wọ́n fẹ́ràn wa tó tàn bá nípinnu ni wáyé tí ọmọ Yorùbá lọ́nà òkú ló dáko màálù ọrọ̀ ajé ti yín ni oko tí ọmọ Yorùbá dá ọrọ̀ ajé tiẹ̀ náà ni ẹ̀yẹ́ wọn fọ ọrọ̀ ajé tẹ̀yìn ẹ̀ fi máa bá wa jẹ́ àwọn kan jẹ́ lẹ́yìn tó bá tó wá sọ̀rọ̀ pípé ká ẹ pa ló wà lẹ́mìí yín tó ẹ kó wí bẹ́ẹ̀ wọ́n wá lé ogun àwọn èèyàn wa wọ́n lé wọn fún olóko tán wọ́n jẹ́ káwọn èèyàn oko dá mọ́ wọ́n jẹ́ káwọn èèyàn wa kí wọ́n rí oko dá mọ́ ebi wọ́n pa àwọn èèyàn nílùú oúnjẹ wá di ọ̀wọ́n gógó gbogbo wá di ọ̀wọ́n gógó lẹ́ẹ̀sì tó yẹ káwọn èèyàn máa jẹ ẹwọ tó ń tà ní ìsìn láyé Buhari ó ní iye tí wọ́n ń ta o àwọn ọmọ Yorùbá láyé Buhari ó ní iye tí wọ́n ń ta rẹ́ẹ̀sì o ó lè jẹ́ pé àsìkò Buhari náà ló ti ń pa wá náà nìyẹn ló ti ń jí wa gbé nìyẹn àwọn àti Tinubu débẹ̀ ní ìta ọ̀bẹ́ àwọn ọmọ ìyá wa ti débẹ̀ bẹ́ẹ̀ ló gbìjà wa yóò gbìjà wa kàrún gbìjà wa ẹ̀yìn àwọn Fúlàní lójú wa o tẹ́ẹ̀ ti rí gbogbo ẹni tẹ́ ń pa omi lókàn ọmọ olóró dẹ ọmọ ẹnu títí ló bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ́sí ọmọ ẹlòmíì ní ìtì ẹni wá fílẹ̀ kẹ́sí ní ìsìn o àrà wọn lọ́wọ́ dá fún yín o ọmọ Yorùbá àrà wà ní olóró dẹ tẹ́ ń pariwo tẹ́ ń gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ nígbà tó débẹ̀ ní ìsìn ẹ tọ́ka sí nǹkan tó ṣe fún ọmọ Yorùbá tó jẹ́ àǹfààní fún ọmọ Yorùbá ẹ tọ́ka sí ká gbọ́ kí ló dé tá a fẹ́ àbòsí láàrin wa náà kí ló dé tá a lè dánú rò tá a lè sùn ká kọrí síbi tó dáa tó jẹ́ ibi tí ò dáná máa ń kọrí sí kó dáná ọmọ Yorùbá ó kù díẹ̀ káàtó ẹ má jẹ́ ká support àwọn Fúlàní mọ́ wọn èsì èèyàn apààyàn ni wọ́n apààyàn gidi ni wọ́n
wọ́n ṣe èèyàn ẹ má jẹ́ ká support wọn tó bá gbé wá fún wa ẹ jẹ́ káwọn náà ká gbé padà fún wọn ni lọ́wọ́ tàwa yìí nìyẹn tó bá gbé wá fún wọn ẹ jẹ́ káwọn náà ká gbé padà ká gbé padà fún wọn ká dìfẹ́ndà lórí wọn kó yé dẹ̀rù alẹ́ gbòdò mọ́ ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ jẹ́ kí n play fídíò náà fún yín kí a jọ gbọ́ ẹ má bá wa ká lọ. Na small thing na happen well na dey shout so una dey shout hey the kill 16 e no good. Yes, I'm not join who dey kill and I'm not join who kill person. Do you understand? Wetin this Hausa don use our eye take see for that Esan land dem no be here. I no know about other people. I know say other states they complain their own. But you see Esan so 17 years ago, I dey talk out of my own experience. 17 years ago, my papa join people when join our village men them when they enter inside bush go tell someone and come out to our land. Yes, 17 years ago, when they go like this, and so all of us they shake, we they put hand for her, we they look road, all of us, all the women, the children, no school that day, nobody feel go school because your papa go fight, go in danger. Which school you want go? We not go school that day. Then go. Our mama fear not let us go farm. No, they look road. The road they follow the bush now. Then we all of us gather there, we they wait, they pray God to keep them alive or make they come back alive because of what we said don't use our eyes for this Hausa people. When me dey sumo, I can talk out of living experience. This my eyes more than 100 where Hausa people kill for my village. Go like this. Me myself, I get my own experience with them as a child. Wetin they use my own eye. One say where they talk or this person talk. Me myself, wetin me myself experience. I did when I did the shout, 16 people. Now let's 16, sumo 16. No, before Uromi, before one decide to do this, you go no say yeah, let the self don't feel ready because we never carry fight coming to na don't kill us finish. Mona kuku do na worst na. Na it be so. Na it be. It's either una support the essence. Or una support those people when they do the jungle justice. So I know say una say they against the constitution, they against the law of the country. You know, people take law into your hands. But when they call you, say, okay, can't do something about this issue, you come. You won't be Tinubu or the government of Nigeria. Una go help. They never call and reach how many times. I just still watch a video where Mercy Johnson husband bring the matter come inside parliament, Nigeria parliament. They talk about and say insecurity in this land is getting too much. May they do something about them. Una do anything. Una not do no shit, man. Una not do nothing. Now they don't take the law into their hands. Now they shout say una want go arrest people when they do jungle justice. May nothing happen to those people because when they call una mona do una job, una not agree do. May nothing happen to those people. Do you understand? May nothing happen to them. More than shout justice for the 100 people, more than 100 people when me use my eye to see when Hausa people kill. More than able to say justice for me when they talk so. Waiting Hausa people use my eye to see for my own village, for my upper land. More than say justice for me. Yeah. Now God even saved me, say I still there alive today to make this video. When I call they talk, how many people don't go Hausa land, they go fight, or they go kill Fùlànì people? We don't do that. We mind our business. We stay in our land and make sure say waiting we get day enough for us. But una waiting una get not day enough for una. Una get una own land, una get una own space where una go train una own cow. No, una go carry enter people land. They uproot people cassava, destroy their land, destroy the river. Destroy the place where people suppose even road to enter inside river na problem. You know if you waka because the cow don't use leg mash crest come up for the road. If you want pass there now, either you go sleep, strip from ground, abia they talk and you go fall, go break your teeth for the other side. Now this is still the king of the shots. Before Uromi or before Esan get my to this country, you don't know say he get where they go push person. The way you don't push on this road, not there to do again, go come turn back. Say, okay, Kukuma kill me now because waiting what happen now? I don't reach the ending. Now be this one so. They don't to do. Make them come up for this one. Make them come up our land. Make them go their side. They own land. Make them go bring the cow to that side. Make them plant their own
get on my nerves when I dey do the video, they piss me off.